A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ikọ̀ àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti fi ọwọ́ ṣìkún òfin mú Òdechukwu Ekene Theophilus, ará ilẹ̀ Brazil tó padà sórílẹ̀-èdè ní pápákọ̀ òfurufú Muritala Muhammed pẹ̀lú ìdí egbògi olóró tí àpapọ̀ ìwọ̀n rẹ̀ jẹ́ 1,279 kg nínú ọkọ̀ òfurufú láti Sao Paulo ní orílẹ̀-èdè Brazil. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí adarí ìròyìn fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi buwọ́lù tí ó gbé sórí ẹ̀rọ alátagbà wọn lánàá. Àtẹ̀jáde náà kà wípé ikọ̀ àjọ NDLEA ti fi ọwọ́ ṣìkún òfin mú ará ilẹ̀ Brazil pẹ̀lú kokéènì níbi àyẹ̀wò àwọn èrò ọkọ̀ Ethiopia láti Sao Paulo, Brazil lójúnà Addis Ababa. Wọ́n ní ó kọ́kọ́ kọ̀ láti ṣe àyẹ̀wò ara pẹ̀lú àwáwí wípé ara rẹ̀ kò yá, ṣùgbọ́n nígbà tí wọ́n fún un ní oríṣiríṣi ọ̀nà àyẹ̀wò mìíràn ni ó gbà láti ṣe àyẹ̀wò ìgbọ̀nsẹ̀ excretion observation. Kò pẹ́ kò jìnnà lọ́bọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣúwín dúndùn. Nípele ìpele lọ́bọ rẹ̀ ń ṣúwín dúndùn kí ó tó ya ìdí kokéènì tí àpapọ̀ rẹ̀ jẹ́ 60 wraps of cocaine. Bákan náà ni àjọ NDLEA kéde wípé àwọn ń wá Olúwadámilọ́lá Adérínyóyè tí í ṣe obìnrin tó rẹwà jùlọ àná, wípé ó jẹ́ afurasí oníṣòwò egbògi olóró. Adérínyóyè ti fìgbà kan rí jẹ oyè Miss Commonwealth Nigerian Culture láàrin ọdún 2015 sí 2016. Bákan náà ni ó tún jẹ́ olùdásílẹ̀ Queen Christmas Foundation. Nínú àtẹ̀jáde tí Fẹ́mi Babáfẹ́mi ti kéde wíwá rẹ̀ lẹ́yìn tí wọ́n ní ó sá kúrò ní ilé rẹ̀ tí ó wà ní Lekki Estate nígbà tí ikọ̀ àjọ NDLEA lọ ṣe ìkọlù sí ilé rẹ̀ lẹ́yìn ìtanilólobó wípé ó lọ́wọ́ nínú egbògi olóró. Àjọ NDLEA fìdí ẹ̀ múlẹ̀ àwọn ohun tí wọ́n ṣàwárí ní ilé rẹ̀ níṣe ju àwọn ẹ̀ṣọ́ aláàbò estate. Lára wọn láti rí 606 grams of Canadian loud, synthetic strain of cannabis, electronic weighing scale, ọ̀pọ̀lọpọ̀ ike tí wọ́n fi ń di egbògi olóró, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dúdú RAV4 SUV pẹ̀lú nọ́mbà ìkólára, àwòrán rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹ̀ka àjọ àwọn agbẹjọ́rò tó ń rí sí ìfẹ́ ará ìlú àti ìdàgbàsókè òfin ti rọ ilé-ẹjọ́ kí ó jáwèé gbélé ẹ̀ fún Minister of Arts, Culture and Creative Economy Hannatu Musawa látàrí wípé ó tàpá sí òfin ìṣẹ̀dálẹ̀ agùnbánirọ̀ NYSC. Bákan náà ni àjọ yìí rọ ilé-ẹjọ́ kí wọ́n kànńpá fún àjọ NYSC láti sọ ìwé ẹ̀rí tí wọ́n yọ̀ǹda fún Musawa àti music promoter Kenny Ògúngbè di gúdẹ mọ́ wọn lọ́wọ́ látàrí wípé ṣíṣe àgbékalẹ̀ ìwé ẹ̀rí ọ̀hún kò lọ pẹ̀lú ìlànà òfin àjọ NYSC. Àwọn olùfisùn ní alága NBA Spider John Aipopo Martins àti akọ̀wé Fúnmi Adéògùn. Musawa, Ògúngbè, NYSC àti ìjọba àpapọ̀ ni a fẹ̀sùn kàn. Olùfisùn ṣe ẹ̀sùn wípé bí wọ́n ṣe fún Musawa àti Ògúngbè ní ààyè agùnbánirọ̀ ọlọ́dún kan lẹ́yìn tí wọ́n ti kọjá ọmọ 30 ọdún jẹ́ ìrúfin àti ìyájú sí àlàkalẹ̀ òfin. Wọ́n ní àwọn wọ̀nyí kò lẹ́tọ̀ọ́ sí ìgbanisíṣẹ́ láì ṣe wípé wọ́n kọ́kọ́ pèsè ìwé ẹ̀rí agùnbánirọ̀. Lára agbanisíṣẹ́ ní ìjọba àpapọ̀. Ìròyìn jábọ̀ wípé àjọ Human Rights Writers Association of Nigeria (HURIWA) ni ó kọ́kọ́ fi ẹ̀sùn kan Musawa nínú oṣù kẹjọ ọdún 2023 wípé ó ń ṣiṣẹ́ ìsìnlú agùnbánirọ̀. Ó tún ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ ní ìgbà kan náà. Bákan náà nínú oṣù kẹjọ ọdún 2023 ni awuyewuye bẹ́ sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí Ògúngbè ṣe tìkálára rẹ̀ ṣe àfihàn ara rẹ̀ nínú aṣọ agùnbánirọ̀
tí ó kéde wípé òun ti parí agùnbánirọ̀ lẹ́ni ọdún 53. Gbogbo akitiyan akọ̀ròyìn láti gbọ́ tẹnu Musawa ló já sí pàbó, aago rẹ̀ kò lọ, bẹ́ẹ̀ ni kò tíì fèsì sí àtẹ̀ránṣẹ́ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ológun ní orílẹ̀-èdè Burkina Faso, Mali àti Niger ti kéde wípé àwọn ti yẹra kúrò lára àjọ ECOWAS. Adarí orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó ṣe ìkéde nínú àtẹ̀jáde wípé èyí jẹ́ ìgbésẹ̀ wọn láti yẹ̀bá kúrò lára àjọ ECOWAS láìsí ìdádúró. Rúkèrúdò bẹ́ sílẹ̀ pẹ̀lú ìbáṣepọ̀ wọn pẹ̀lú ECOWAS lẹ́yìn ìdìtẹ̀gbàjọba tí ó wáyé nínú oṣù Kejìlá ní ilẹ̀ Niger, ní Burkina Faso ní ọdún 2022 àti Mali ní ọdún 2020. Ní ọdún 1975 ni wọ́n ní kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ lára olùṣèdálẹ̀ àjọ ECOWAS lọ rọ́kúnlé, tí Mali àti Niger sì kojú ìtanràn ńlá látàrí wípé wọ́n ń gbé ìgbésẹ̀ àti ṣe ìdápadà ìjọba tiwantiwa pẹ̀lú ètò ààbò ìdìbò. Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n dúró lórí ẹsẹ̀ wọn bí wọ́n ṣe pawọ́pọ̀ fún ìdásílẹ̀ Sahel. Nínú àtẹ̀jáde alápapọ̀ ni wọ́n ti sọ wípé ọmọ ẹgbẹ́ ECOWAS 15 lábẹ́ ìṣèjọba agbára ilẹ̀ òkèèrè ni wọ́n ti di ẹ̀rùjẹ̀jẹ̀ fún ọmọ ẹgbẹ́ àti ènìyàn rẹ̀. Wọ́n fi ẹ̀sùn kan àjọ yìí wípé wọ́n kọ̀ láti bá wọn gbógun ti àwọn jihadists tí wọ́n rápálá wọ ilẹ̀ Mali ní ọdún 2012, wọ Burkina Faso àti Niger. Pẹ̀lú agídí láti ọ̀dọ̀ ìṣèjọba ológun ní ilẹ̀ Faransé ṣe yọ aṣojú àti ikọ̀ ológun nípò kí ológun àti òṣèlú Russia tó gbàjọba. Prime Minister tí Niger yàn ni ó fi ẹ̀sùn kan ECOWAS lẹ́yìn tí wọ́n kọ̀ láti yọjú sí ìpàdé ní Niamey. Niger ní ìrètí wípé èyí yóò jẹ́ àǹfààní láti yanjú aáwọ̀ láàrin wọn pẹ̀lú àwọn orílẹ̀-èdè akẹgbẹ́ wọn ní ECOWAS tí ó fa ìdìtẹ̀gbàjọba tí ó yọrí sí gbígba ìjọba lọ́wọ́ ààrẹ adìbòyàn Mohamed Bazoum. Àwọn ológun ilẹ̀ Niger tí wọ́n ń kojú ọ̀wọ́ngógó oúnjẹ àti oògùn òyìnbó ti sọ wípé àwọn fẹ́ lo ọdún 3 kí àwọn tó dá ìjọba padà fún ará ìlú. Ní Mali, ìṣèjọba ológun lábẹ́ Colonel Assimi Goïta jẹ́jẹ̀ẹ́ láti ṣètò ìdìbò nínú oṣù kejì ọdún yìí, ṣùgbọ́n wọ́n ti sún un sí ọjọ́ tí ẹnikẹ́ni kò tíì mọ̀. Burkina Faso ní tirẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn ò sí lábẹ́ ìtanràn, ti gbèrò láti ṣètò ìdìbò nígbà ọ̀gbẹlẹ̀, ṣùgbọ́n wọ́n ní ṣíṣẹ́gun àdàlúrú ni ó jẹ àwọn lógún jùlọ báyìí. Nígbà tí ó ń fèsì sí ìdàgbàsókè yìí lánàá ni àjọ ECOWAS sọ nínú àtẹ̀jáde wípé wọ́n pe àkíyèsí wọn sórí ìkéde orí ẹ̀rọ amóhùnmáwòrán Mali àti Niger bí wọ́n ṣe kéde ìyapa wọn kúrò lára àjọ ECOWAS. Wọ́n ní ECOWAS kò tíì rí ìwé àkíyèsí gbà lọ́wọ́ orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta, ṣùgbọ́n àwọn ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú wípé wọ́n ṣe ìdápadà ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ilé-iṣẹ́ ní ẹ̀ka ìwakùsà mining industry ti jẹ owó tí iye rẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ tírílíọ̀nù náírà. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ Mínísítà fún ìdàgbàsókè ìwakùsà Délé Aláké. Ó ní àwọn tí ń gbé ìgbésẹ̀ láti dí gbogbo àlàfo tí owó ń bá ṣàn síta kí wọ́n sì gba gbogbo gbèsè ìta wọlé. Aláké sọ èyí níbi àbẹ̀wò alága Revenue Mobilization Allocation and Fiscal Commission Mohammed Bello sí ọ́fíìsì rẹ̀ ní ìlú Àbújá. Mínísítà túbọ̀ ṣàlàyé síwájú sí i wípé ìjọba ti gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn olùfọ̀rọ̀lọ̀ consultants láti dí gbogbo àlàfo tí owó ìjọba ń bá ṣàn dànù kí wọ́n sì rí owó àjẹ́lẹ̀ gbà wọlé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ti fi ọwọ́ ṣìgún òfin mú afurasí ajínigbé Bello Muhammad, ẹni ọdún 28 láti ìpínlẹ̀ Zamfara tí ó ṣekú pa Nabéèhà, ọ̀kan lára ọmọbìnrin Al-Qadariyya tí wọ́n jí gbé ní Buhari agbègbè ilé ìjọba ìlú Àbújá ní ọjọ́ kejì oṣù Kínní ọdún 2024.
Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ACP Olúmúyìwá Adéjọbí ni ó sọ wípé DPO ẹ̀ka Tàfà ni ó tẹkọ̀ létí lẹ́yìn ìtanilólobó tí wọ́n fi ṣe ìkọlù sí ilé ìtura kan ní agbègbè Tàfà ní ìpínlẹ̀ Kaduna, níbi tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú Bello pẹ̀lú owó tí iye rẹ̀ jẹ́ $2.25 million tí wọ́n fura wípé ó jẹ́ ìpín tirẹ̀ nínú owó ìdásílẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jí gbé ní agbègbè. Adéjọbí ní níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni afurasí ti jẹ́wọ́ wípé òun wà lára ikọ̀ ajínigbé tí ó ṣe ìkọlù sí ẹbí Barrister Àríyọ̀ ní Buhari ìlú Àbújá ní ọjọ́ 2 oṣù Kínní tí àwọn sì ṣekú pa lára àwọn tí wọ́n jí gbé. Lára wọn ni Nabéèhà ní ọjọ́ 13 oṣù Kínní ọdún 2024 níbi ìpàgọ́ wọn tí ó wà ní ìpínlẹ̀ Kaduna. Wọ́n ní afurasí yìí gbìyànjú àti fún DPO ní mílíọ̀nù kan náírà owó ẹ̀yìn, ṣùgbọ́n ìyẹn kọ̀ jálẹ̀ àfi kí òun ṣe iṣẹ́ bí ó ti tọ́. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti wá pàṣẹ wípé kí wọ́n yọ̀ǹda rẹ̀ fún ẹ̀ka ìṣèwádìí afurasí tí ó tún jẹ́wọ́ wípé òun wà lára ikọ̀ ajínigbé 5 tí ikọ̀ ọlọ́pàá Special Intervention Squad ṣe ìkọlù sí ibi ìpàgọ́ wọn fún ìwádìí kí ọwọ́ lè ríbi tó àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Bello ti ń ran ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn bí ó ṣe ń gbóríyìn fún DPO ẹ̀ka Tàfà SP Idris Ibrahim fún iṣẹ́ takuntakun. IGP wá sọ àsọdájú wípé iléeṣẹ́ ọlọ́pàá yóò túbọ̀ jára mọ́ṣẹ́ láti rí i dájú wípé orílẹ̀-èdè jẹ́ ibùgbé ìrọ̀rùn fún tilé-toko. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Atamátàsé ẹlẹ́sẹ̀ ayò fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà Super Eagles Victor Osimhen ti sọ wípé ikọ̀ Super Eagles kò tíì gbá nǹkan kan nínú bọ́ọ̀lù níbi ìdíje African Cup of Nations tó ń lọ lọ́wọ́. Nàìjíríà ti ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí 3 àti ọ̀mì 1 nínú ìdíje 4 tí ó ti wáyé ní ilẹ̀ Côte d'Ivoire àti Cameroon. Pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn, Osimhen tẹnumọ́ wípé wọn kò tíì gbá nǹkan kan. Ó ní àwọn kò tíì gbá èyí tó dára jùlọ nínú bọ́ọ̀lù. Gbogbo wọn ni wọ́n sì jọ ní àfojúsùn fún ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí Osimhen ṣe sọ fún akọ̀ròyìn. Ó tẹ̀síwájú wípé gbogbo àwọn ni àwọn ti jọ di ẹbí kan náà yàtọ̀ sí ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Ó sì ṣe pàtàkì láti ní ìpòǹgbẹ fún àṣeyọrí lọ́kàn. Osimhen gbóríyìn fún àwọn defenders fún iṣẹ́ takuntakun wọn láti ìbẹ̀rẹ̀ ìdíje yìí. Bákan náà ni ó ní àwọn ní aṣọ́lé goalkeeper tó dára. Super Eagles yóò kojú Angola nínú ìdákẹrin ìpele tí ó gbẹ̀yìn quarter-final ní ọjọ́ Ẹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.